mo ti bá yín discuss nígbà kan rí ọmọ kan tó lọ sí Amẹ́ríkà Esinsin ní alábàárìn yẹn. Eṣinṣin. Bẹ́ẹ̀ni. Eṣinṣin. Bẹ́ẹ̀ni. Àjẹ́ tó fi tẹ̀lé láti inú ìpìlẹ̀ pé tó máa bá ògo àti ìràwọ̀ ayé ẹ̀ jẹ́ ó di Esinsin wọnú plane pẹ̀lú ẹ̀ lọ sí ìlú òyìnbó. Báwo lè ṣe ń ṣe wá ráyè wọ ọbẹ̀ lọ? Ó wọnú aeroplane Esinsin wà lórí ẹ̀ ṣe àbí kọ̀ǹpútà rí Esinsin tó wà lórí ẹ̀ tó fi wọnú plane. Ó ti wà nínú oorun ẹ̀. Bí kọ̀ǹpútà bá tẹ̀ rí Esinsin bí kọ̀ǹpútà ò lè rí àjẹ́. Ó dẹ̀ bá rìn wọ́n dẹ̀ jọ gba èsì sára nílùú òyìnbó. Immediately bó ṣe JF Kennedy Airport ọ̀nà àbáyọ máa ń wà ṣùgbọ́n ìgbà tó máa ń fa most of the problem tó yẹ pé ògo iná ògo ń pa apaná ògo míì téèyàn fojú rí ń tẹ̀lé yan. Ó ń sọ fún pé kéèjì best lady ẹ best lady ni alábàárìn tí a gbé lòdì sí àyànmọ́ ẹ̀. Onírọ́ni ìyẹn náà ò nígbà ṣẹlẹ̀ ọjọ́ tó change best lady mo lọ́kọ́ dúró. Gbogbo ọkọ tó dẹ̀ ti fẹ́ before that time gbogbo ọlọ́. Bárìn ni kí ló bá ẹ rìn? Ẹ wo ẹnìkan wà tó yẹ pé wọ́n ń bòsì fún pé ò lè dé lu òyìnbó sẹ̀ oníkòsẹ́ni tó lè stop fún kó o má dé lu òyìnbó. Wọ́n ní ò lè débẹ̀ sẹ́ àwọn àjẹ́ ilé bàbá ilé ìyá wọ́n parapọ̀ pẹ̀lú àjẹ́ ilé àná sẹ́rí pọ́ bú. Wọ́n náà ní débẹ̀ tó bá débẹ̀ ò lè sóríire tó bá débẹ̀ ò ní pọ̀ ò lè tó 24 hours wọ́n á dá ìpadà sá kò gbàdúrà fún alábàárìn ni wọ́n ti fi alábàárìn kan tẹ̀lé tó máa bá tiẹ̀ jẹ́. Ìgbà náà máa ń gbé àwọn míì tó wà nílùú òyìnbó yẹn á kàn ṣe àwọn tó kù tó débẹ̀ tán bá wọ́n sóríire òun ò sóríire alábàárìn bá débẹ̀ ẹ tó ti ń bá rìn ní Nàìjíríà tó ò lè jẹ́ kó sóríire ó bá wọnú aeroplane. Nǹkan ṣẹlẹ̀ sà. Okay. Ìròyìn yẹn yàjó kò ì pẹ́ o. Okay. Níbi tí ọmọ kan ti lọ sílùú òyìnbó ó ṣe délùú òyìnbó kódà wọ́n ṣe fún ní gbogbo nǹkan tó máa rọrùn fún lọ́run láti wá kàwé láti wá ṣe gbá tó tún máa ṣiṣẹ́ mọ́ tí gbogbo ó rọrùn fún. Ó débẹ̀ báyìí dé Amẹ́ríkà kó lo wákàtí 24 24 hours ló jáde láyé. Ó jáde láyé. Ṣérú ẹni yẹn ṣé a fẹ́ sọ wípé kólúwa kó dẹlẹ̀ fẹ́ ní rẹ o ọjọ́ jìnnà síra àwọn tí ó dẹ̀ ṣẹlẹ̀ nínú fámìlì wọn Ọlọ́run tù wọ́n nínú. Ọlọ́run má dẹ̀ jẹ́ ká tó rírú ẹ̀. Àmín. Irú yẹn ṣé a fẹ́ sọ pé alásìkò ló dé àbí nǹkan míì wà bẹ́ẹ̀? Alásìkò kan ló dé nǹkan míì tó wà ń bẹ̀ tá a fọkàn sí náà ni. Bewitchment ìgbàbọ̀dé ni ọ̀pọ̀lọpọ̀ wà ní London kò rí ṣe ìgbàbọ̀dé ló bá débẹ̀ ọmọ mi wà l'Amẹ́ríkà kò rí ṣe ìgbàbọ̀dé ni orí gbàbọ̀dé ni irú orí bẹ́ẹ̀ tá a bá gbàdúrà fún orí bẹ́ẹ̀. Ọkùnrin kan ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ 15 years ló lò ní London ìgbà tó máa wá sí Nàìjíríà páálí ìsáná àti sìgá St. Maurice ló mú wá. Òun ní ẹrù tó mú délé. Wọ́n wá fi ń bú nílé tẹ́tẹ́ ìwé ìwọ ìkẹ́ páálí ìsáná àti sìgá kọ́ ló gbé délé ni pẹ̀lú bó ṣe lò ìlú òyìnbó tó ó tó ń tọrọ sìgá yẹn fà ní night club ń bẹ̀ lójú ẹlẹ́gbàá. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. Ẹni bá sámi gbàmìgbà fìgbàfìgbà lọ́gbàgbà ọgbani ní gbani Elédùmarè
adẹ́dàá ṣẹ̀dá amẹ̀dá nìkan ló lè gbà nìyàn. A kí yín bí gbogbo tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé o. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run Apostle Daniel Adéníyì Ayọ̀ọ́lá. Mo kí yín sà. Ẹ káàsán gbogbo èèyàn káàkiri gbogbo Nàìjíríà àti gbogbo àgbáyé. àti gbogbo àgbáyé ọmọ Nàìjíríà bá ti ń ṣe ni. Tọ́ ọ̀dà ẹ ṣeun ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti ibi tọ́lọ́run ti ń gbọ́wọ́ yín ṣiṣẹ́. Èmi náà ni ọmọ yín, bàbá yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọ̀rẹ́ yín, Apostle Daniel Adéníyì Ayọ̀ọ́lá láti ìjọ The Trust of Christ and Miracles Church aka Wisdom and Wonders Chapel tó wà ní H Court Street, Àdìgbẹ́, Abẹ́òkúta, Nàìjíríà. Tọ́ ẹ ṣeun. A ti ń gbọ́ onírúurú àwọn bíi ohun tó ń pè ní agbára táwọn ìránṣẹ́ Ọlọ́run ní. Agbára láti sọ pé ó yá kí nǹkan báyìí kó ṣẹlẹ̀, agbára láti jókòó dìde, agbára láti wo àìsàn. Tá a bá wò ó bíi tìgbàanì kò sí mọ́ lásìkò yìí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ. Kí ló fà á? Nọ́mbà 1, nǹkan méjì ló fà á. Orísun nǹkan méjèèjì yẹn ibìkan náà dẹ̀ ló ti wá. Jésù sọ pé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Nọ́mbà 1, àwọn èèyàn míì wà tí wọ́n tó gba agbára ẹ̀mí mímọ́ kan tó bẹ́ sí gbòòrò. Then nọ́mbà 2, ó ní tẹ́ bá ti wá gba agbára yìí tán ẹ ó wá ṣe ẹlẹ́rìí mi káàkiri gbogbo àgbáyé. Àwọn ayé ò ṣe evangelism mọ́. Wọ́n evangelize oúnjẹ ara wọn ni, wọ́n evangelize iṣẹ́ Olúwa mọ́. So gbogbo ẹ̀ agbára téèyàn rí gbà látọ̀dọ̀ Ọlọ́run tó o bá fi ṣe ìfẹ́ Ọlọ́run àbàwọ́n máa wọnú ẹ̀, poison máa wọ̀, bó ṣe rí nìyẹn sà. Mo tiẹ̀ rí fídíò kan níbi tí wòlíì kan ti jáde tó ń sọ wípé òun bóun ṣe wà yìí òun ló lágbára jù gbogbo àgbáyé. Ó ní kí wọ́n lọ sí Europe, ó ní wọn ò lè rí, kán lọ sí America wọn ò lè rí, kán wá sí Africa wọn ò lè rí. Wọ́n bó ṣe ń sọ lọ́wọ́ lójú ẹsẹ̀. Àwọn tó ti wo fídíò yẹn lára àwọn fans wà lóyìnbó ló sẹ̀ǹdẹ̀. Àwọn tó ti wo fídíò yẹn á rí ní tá à ń sọ. Bó ṣe ń sọ báyìí bí atẹ́gùn bí ìjì bẹ̀rẹ̀ sí jà. Kíní bí àpélẹ̀kọ tó tóbi tí wọ́n ṣe sẹ́yìn ẹ̀ ló wọlé lórí mọ́lẹ̀ pa síbẹ̀. Irú yẹn ṣáfi sọ pé kì í ṣagbára kan tó náà ló bí irú yẹn àbí afẹ́ lọ́lọ́run bínú sí ni. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí gẹ́gẹ́ bíi Pentecostal, ṣe tó understand? Pentecostal ni mí, ṣùgbọ́n ìjọ tó ń pè ní Equa Church, bàbá grandfather mi wà lára àwọn tó tẹ̀lé àwọn òyìnbó tó fi dálẹ̀. So àwọn tó wá mọ̀ mí tẹ́lẹ̀ nígbà tí mo wọ kérúbù, ogun ìdílé mú ogun wàhálà ló gbé mi wọ kérúbù. So àwọn èèyàn ò mọ̀ ibi kan tí mò ń bọ̀ ni pé ní kérúbù wọn kọrin kan ní ẹni tó pọ́ lọ́rùn sí o ẹ sọ fún, aláìmọ̀kan ẹ sọ fún. Èmi ò tí ẹ mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ débi pé nǹkan owó pa nìyẹn. Ẹ ti parí ọ̀rọ̀. Ó gbéraga ni, kò sí agbéraga kan tí Ọlọ́run kì í gbé sánlẹ̀. So tí ẹ̀yẹn ti lọ náà nìyẹn, ó ti ṣe ìdájọ́ ara ẹ̀. In the first place, ohun tó mú ká mọ̀ yín ní ara àwọn ohun tí a ti ń gbọ́. Èyí dẹ̀ ló mú wa sọ pé òkè á tiẹ̀ máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú yín. Òun náà ni wípé a ti gbọ́ wípé ẹ jókòó dìde rí. A ti gbọ́ wípé ẹ ṣe onírúurú àwọn iṣẹ́ ìyanu kan. Ìgbà tá a gbọ́ kìkì yẹn, a rò pé òkè ó tọ́ ká wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yín. Agbára àgbà yẹn tó sì wà síbẹ̀. Agbára àgbà yẹn wà, ó ní Ọlọ́run bẹ bí ìtàtijọ́, àwa la ò sìn bàbá bí ìtàtijọ́. Tó bá sìn bí ìtàtijọ́ wà rí agbára àtijọ́. Ọ̀nà wo ló ń gbà á sìn látijọ́ táwọn èèyàn ò gbà sìn mọ́ lónìí? Ọ̀nà ìgbà tí wọ́n fi ń gbà sìn Ọlọ́run ní àtijọ́ ó jẹ́ ọ̀nà tí mo pè ní raw power. Agbára ògidì. Agbára ògidì ò fẹ́ mọ̀ bóyá ẹ̀fọn ń jẹ ní mo fẹ́ gbàdúrà ni. Agbára ògidì kò sí nǹkan tó ń jẹ́ fóònù, à ń wo fóònù gbà yẹn. Agbára ògidì ó jẹ́ kí tí òǹgbẹ bá ń gbẹ̀yàn sà, wàá mú mi sà, wàá wá omi kan. Bí agbára yẹn ṣe rí yẹn. You won't notice the fatigue involved in what you want to do.
you are seeking for that raw power and you get it at all cost without even recognizing or noticing the fatigue. Ó tiẹ̀ rántí kò tiẹ̀ jọ ẹ́ lójú ìyà tó wà nídìí ẹ̀ ṣùgbọ́n agbára yẹn náà tẹjúmọ́ tó fẹ́ gbà. Nǹkan tó fà á títà jíjọ́ fi yàtọ̀ sí tìyìn. Máa padà lọ sínú ọ̀kan lára àwọn iṣẹ́ ìyanu táwọn èèyàn gbé jáde tí wọ́n sì ń pòkìkí ẹ̀ wípé ó tọwọ́ yín ṣe iṣẹ́. Nípasẹ̀ Olódùmarè. Nípasẹ̀ Olódùmarè Ọlọ́run. Tọ́ wípé kódà wọ́n ti ń gbé sàárè ọmọ yẹn nígbà tẹ́ débẹ̀ tí ẹ dẹ̀ gbàdúrà ọmọ yẹn sì dìde tó sì jí. Ní tí mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé ṣé Ọlọ́run ti kọ sí yín tẹ́lẹ̀ pé kẹ́ ẹ lọ síbẹ̀ lọ ṣàdúrà gbàdúrà ni àbí báwo ni ìrìn àjò yẹn gan ṣe jẹ́ tí ẹ fi ní ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ pé ẹ lè gbàdúrà fún kó dẹ̀ jí? Nǹkan tó ṣẹlẹ̀ ń gbà ẹni pé nǹkan tí mo pè ní òǹgbẹ àti ìpèníjà. Òǹgbẹ fún agbára àti ìpèníjà òun ló fà á. Ìpèníjà bíi báwo? Òǹgbẹ fún agbára ni wípé number one mo kàwé mo ṣe 2 degrees mo jẹ ọjọ́ tí mo fẹ́ lọ ṣiṣẹ́ mo l'accident inú 34 people 31 kú gbogbo degree tí mo ní mi ò fi jẹ nǹkan mi ò fi ṣe nǹkan kan ọ̀rọ̀ ara mi gan ò tẹ̀ yé mi mọ́ wọ́n á kúkú súnmọ́ Ọlọ́run wọ́n á ní òkè òǹgbẹ fún Ọlọ́run yìí màá bá débẹ̀ then mo ní òǹgbẹ àti kí ni mo pè ìpèníjà mo pe Ọlọ́run níjà ni. Ẹ pe Ọlọ́run níjà ni. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà lẹ́yìn ìgbà yẹn yóò ti tó bí òkú mélòó tẹ̀ ti jí dìde báyìí? ọ̀kan yẹn náà ni. Ọ̀kan yẹn náà ni. Àwọn míì á máa sọ wípé bí wòlíì kan bá ní òun lágbára òun lè jókòó dìde ṣe bóyá kó gba mọ́túárì lọ kó lọ bẹ̀rẹ̀ sí jókòó dìde ẹ gbọ́. Ìpèníjà náà lèèyàn lè fi ṣerú ẹ̀ èèyàn ò lè lọ síbẹ̀ fúnra ẹ̀ kò sí wòlíì kan tó lè lọ sí pé mo fẹ́ lọ máa jí òkú dìde ní mọ́túárì ògbọ́n ńgbà míì tí Ọlọ́run bá fẹ́ gbé ògo ẹ̀ jáde ìpèníjà ni tẹ́ béèrè pé ìpèníjà wo ni tèmi ta lákọ̀ọ́kọ́ yẹn. Ibì kan wà tó ń pè ní obìnrin kan wà wọ́n pe obìnrin yẹn ní Bọ́lá Fìkì mo ń gbé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan tó ń pè ní Dayọ̀ Afọlá Ogun náà ń pe ọkùnrin yẹn ọ̀rẹ́ mi ni ibẹ̀ ni mò ń gbé mo wá ní ìpèníjà pé níbi tí mo ti ẹ̀sìn Ọlọ́run dé yìí mi ì tí ì pẹ́ púpọ̀ ṣùgbọ́n mo wọ deep nínú ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ní gbogbo ìgbà yẹn lọ́rẹ̀ mi ò ní kankan àdúrà ni mo lè gbàdúrà 11 hours in a day. Yes so mo kàn wọ́jọ́ kan ni pé ewu tí ẹ ní ká máa gbàdúrà yìí gan ká tẹ̀ má rí kókó nǹkan burúkú ni kó máa lọ ṣọ́ọ̀ṣì no signs and wonders not ẹ̀kan tó ṣe lẹ́sẹ̀ àdìgírèsì ní kálukú lọ nǹkan burúkú ni o ìjọ tó bá ti ṣe lẹ́sẹ̀ àdìgírèsì kò sí signs and wonders following gẹ́gẹ́ bí Bible ṣe sọ I don't believe it mo wá sọ fọ́lọ́run gbà yẹn pé tó bá ṣe pé lóòótọ́ ni Jésù jí òkú dìde táwọn men of God ńlá tó ń jẹ́ bí bàbá fáwa jí òkú dìde lóòótọ́ mo ní Olúwa iṣẹ́ ìyanu tí Jésù ṣe gangan mo fẹ́ ṣe. Ẹ fẹ́ ṣe. Mo fẹ́ ṣe. Ibẹ̀ ni mò ń gbé wọ́n pe àdúgbò yẹn ní Mercy Road opposite adjacent ilé wa ní Mercy Clinic ní Panṣẹ́kẹ́ Abẹ́òkúta ibẹ̀ là ń gbé wọ́n pe àdúgbò yẹn ní Mercy Road àdúrà ni mo wá gbà mo kàn sọ fún Ọlọ́run ní Olúwa tó bá di after 7 days fasting and prayer yìí without eating without drinking tí ìyanu ò bá ti ṣẹlẹ̀ ní ìgbàgbọ́ ṣe pé mo bí ìpèníjà ni so ìgbà mi Ọlọ́run gan fẹ́ kí ìpèníjà Ọlọ́run fẹ́ kán pé oníjà ṣùgbọ́n so o lè ṣe nǹkan tó Ọlọ́run fẹ́ kó o ṣe. If you do what you are supposed to do you will get what you are supposed to get or even more than what you are supposed to get. So bí o ṣe dìde nìyẹn yọ ẹ ọmọ kan wá àjọ wà ní Mountain of Fire ńgbà yẹn obìnrin ni mo fẹ́ at that time NYC ni mo serve ńgbà yẹn mo Tolú lórúkọ sísà mo ní kó jẹ́ ká ṣeré lọ bá a ṣe rìn lọ ká tó jáde sí títì bá a ṣe rí ọmọ nìyẹn wọ́n wá ń ké wọ́n ti ń bẹ́ẹ̀rì gírèfù ẹ̀ wọ́n ti ń bẹ́ẹ̀rì ibi tó fẹ́ sí mo ní kí ló ṣẹlẹ̀ ní òtí ẹ̀ lè gbàdúrà púpọ̀ mo kàn ní sísá Tolú máa fi for begin to speak in tongues mo kàn ní in the name of Jesus stand up ọmọ yẹn kàn wúkọ ni ó dìde arúgbó ta owó kọ́ dìde straight ni pásítọ̀ kan wà tó ń pè ní pásítọ̀ Love Adesina chọ́ọ̀chì ẹ̀ ló ń lọ wọ́n ń pe chọ́ọ̀chì wọn ní Warrior of Faith pásítọ̀ yẹn ti wá lọ join èmi àti pásítọ̀ yẹn close gangan yẹn pásítọ̀ yẹn ti wá lọ join chọ́ọ̀chì pásítọ̀ Paul Adefarasin House on the Rock ibẹ̀ ló wà ń sìn chọ́ọ̀chì ẹ̀ náà ń lọ even gan gbogbo àtẹ́mi àti pásítọ̀ Love jọ ń rìn ta close kò mọ̀ pé
ọmọ ìjọ òní mi ìsọ̀rọ̀ ń pa ẹ̀dí sìn àfi tó bá gbọ́ program tó bá gbọ́. ọjọ́ kan ní last year mo wá pé ìyàwó mi pé mo ti fi kíní ìpíríṣì rí o wọ́n á mú wọn dé ibi ilé tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ nípa ṣẹ́kẹ́ ẹ̀yìn ibẹ̀ ní Judah parish redeem wà ká ní mo lówó àdáta mi ní ìbára bí tí Judah parish wà kò sówó nígbà yẹn. So ìyàwó mi ara àwọn fámìlì tó ta ilẹ̀ yẹn tí kíní yẹn tó yẹ pé fámìlì yẹn lọ́mọ wọ́n ní pé kó sọ fún mo ní ẹ̀jọ́ kí ló ṣẹlẹ̀ ń bí ìyanu owó ló ṣẹlẹ̀ wá sọ fún ìyàwó mi ìyàwó ní so òǹgbẹ àti ìpèníjà ló máa ń jẹ́ kéèyàn lè ṣiṣẹ́ ìyanu. Kí wọn náà dẹ̀ dúró ti Ọlọ́run pẹ̀lú òdodo. Òǹgbẹ àti ìpèníjà òun ló máa jí spirit ẹ láti gba àwẹ̀ àti àdúrà torí pé nípa àwẹ̀ àti àdúrà méjèèjì ló join iṣẹ́ ìyanu ò lè ṣẹlẹ̀. Mo wá fẹ́ sọ nǹkan kan nípa jíṣòkò nídìí tá a bá ní àtún ti àárín yẹn wò àwọn míì wà tó jẹ́ pé tó bá ti tó àwọn àsìkò kan bóyá ó ti tó àwọn àsìkò gangan bóyá ti dàgbà àwọn ti dògbò ẹni bẹ́ẹ̀ lọ ṣé a tún lè máa sọ pé dandan àbí kí èèyàn tún ṣiṣẹ́ ìyanu kí èèyàn júrò òkú bẹ́ẹ̀ dìde ǹjẹ́ irú Ọlọ́run máa fọwọ́ gan sí. Ṣé tí ìránṣẹ́ Ọlọ́run bá ti dàgbà? Ó lè jẹ́ èèyàn kan ló ti dàgbà tí wọ́n á pè yín pé ẹjọ́ bá gbàdúrà sí bóyá láti lè fi jí òkú yẹn dìde. Tó bá wù Ọlọ́run á jí dìde tí ó bá wù Ọlọ́run kò ní jí dìde. Ìyẹn ni pé kókó bẹ́ẹ̀ sọ́nsìn ni pé iṣẹ́ ìyanu gan kì í ṣe ọwọ́ pásítọ̀ kan ló ti àtọ̀. Àwọn tó máa ń sọ pé ẹ máa bọ̀ ńkọ́. Wọ́n ń sọ pẹ̀lú ìgbàgbọ́ ni. Ọlọ́run ẹ máa bọ̀ yẹn ń gbà míì ó máa ṣẹlẹ̀ torí pé ìṣòro náà ló bẹ́ lòmíì débẹ̀ ọkùnrin sọ pé wọ́n máa bọ̀ ń kú ṣèdí jẹ́ kí n tún lọ rí i. Òun náà ti gbàdúrà pé Olúwa bá mi pàdé ṣùgbọ́n ìyá pásítọ̀ tó wá ṣiṣẹ́ ìyanu mẹ́rin kò mọ̀ pé ẹni yẹn náà ti gbàdúrà kó tó débẹ̀. So gbogbo ẹ ṣiṣẹ́ papọ̀ náà nínú so that ògo ò ní fún sí fẹ́ nìkan ó ní jẹ́ kéèyàn kan sọ pé èmi ni mo ṣe. Ó dà ká mú yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nínú ayé yìí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti kú láì tí kú ó lógo ṣùgbọ́n kò rógo ọ̀hún lò ó ń gbórí kiri òfìfo lórí dà orí tó jẹ́ pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ògo. Irú àsìkò yìí ǹjẹ́ ọ̀nà àbáyọ máa ń wà fún irú àwọn èèyàn bẹ́ẹ̀? Ǹjẹ́ ọ̀nà àbáyọ gan tiẹ̀ wà rárá? Ọ̀nà àbáyọ máa ń wà ṣùgbọ́n àgbà tó máa ń fa most of the problem tó yẹ pé ògo iná ògo ń pa apaná ògo míì téèyàn ò fojú rí ń tẹ̀lé èèyàn. Apaná ògo míì tó ń tẹ̀lé èèyàn tó jẹ́ alábàárìn ṣùgbọ́n gbogbo ọmọ ẹnìkan gbogbo tó bá ti fẹ́ lọ́kọ ń kú tó bá ti fẹ́ lọ́kọ ọkọ ń kú ó wá dọ́dọ̀ pásítọ̀ mi yẹn wà ní àwòṣí pásítọ̀ mi ó wá sọ fún mi pé arákùnrin arábìnrin change pásítọ̀ mi yẹn náà pè ní Johnson Suleiman that my controversial pastor gbà kan ó ń sọ fún pé change best lady ẹ best lady ni alábàárìn tí a gbé lòdì sí àyànmọ́ ẹ̀ onírọ́ni ìyẹn ní òun nígbà ṣeré ọjọ́ tán change best lady mo lọ́kọ́ dúró gbogbo ọkọ tó dẹ̀ ti fẹ́ before that time gbogbo wọn ló ń kú. So alábàárìn ni kí ló bá ẹ rìn ẹ wo ẹnìkan wà tó yẹ pé wọ́n ń bòsì fún pé ò lè dé lu òyìnbó sẹ̀ oníkòsẹ́ni tó lè stop fún kó o má dé lu òyìnbó wọ́n ní ò lè débẹ̀ sẹ́ àwọn àjẹ́ ilé bàbá ilé ìyá wọ́n parapọ̀ pẹ̀lú àjẹ́ ilé àná sẹ́rí pọ́ bú wọ́n náà ní débẹ̀ tó bá débẹ̀ ò lè sóríire tó bá débẹ̀ ò ní pọ̀ ò lè tó 24 hours wọ́n á dá ẹ padà sáà kò gbàdúrà fún alábàárìn ni wọ́n ti fi alábàárìn kan tẹ̀lé tó máa bá tẹ̀ jẹ́ ìgbà náà máa ń gbé àwọn míì tó wà nílùú òyìnbó yẹn á kàn ṣe àwọn tó kù tó débẹ̀ tán bá wọ́n sóríire òun ò sóríire alábàárìn bá débẹ̀ ẹ tó ti ń bá rìn ní Nàìjíríà tó ò lè jẹ́ kó sóríire ó bá wọnú aeroplane. nǹkan ṣẹlẹ̀ sà. Okay. Ìròyìn yẹn yàjò kò ì pẹ́ o. Okay. Níbi tí ọmọ kan ti lọ sílùú òyìnbó wọ́n ṣe délùú òyìnbó kódà wọ́n ṣe fún ní gbogbo nǹkan tó máa rọrùn fún lọ́run láti wá kàwé láti wá ṣe gbá tó tún máa ṣiṣẹ́ mọ́ tí gbogbo ẹ̀ ó rọrùn fún ó débẹ̀ báyìí ní Amẹ́ríkà kó o lo wákàtí 24 hours ló jáde láyé. Ó jáde láyé. Ṣérú ẹni yẹn ṣe a fẹ́ sọ wípé kólúwa kó dẹlẹ̀ fẹ́ ní rẹ o ọjọ́ jìnnà síra àwọn tí ó dẹ̀ ṣẹlẹ̀ nínú fámìlì wọn Ọlọ́run tù wọ́n nínú. Ọlọ́run má dẹ̀ jẹ́ ká tó rírú ẹ̀. Àmín. Irú yẹn ṣé a fẹ́ sọ pé alásìkò ló dé
àbí nǹkan míì wà bẹ́ẹ̀. alásìkò kan ló dé nǹkan míì tó wà níbẹ̀ tá a fọkàn sí náà ni. ṣé rí àwọn èèyàn máa ń rò bóyá àwọn lè gbára wọn nípa ti ara rárá o ó ní ohun ìjà wa kì í ṣe nípa ti ara nípa ti ẹ̀mí ni. mo ti bá yín discuss ńgbà kan rí ọmọ kan tó lọ sí Amẹ́ríkà Esinsin ni alábàárìn yẹn. Eṣinṣin. bẹ́ẹ̀ni. Eṣinṣin. bẹ́ẹ̀ni. àjẹ́ tó fi tẹ̀lé láti inú ìpìlẹ̀ pé tó máa bá ògo àti ìràwọ̀ ayé ẹ̀ jẹ́ ó di Eṣinṣin wọnú plane pẹ̀lú ẹ̀ lọ sí ìlú òyìnbó. báwo lè ṣe ń ṣe wàrà ìwọ ọbẹ̀ lọ. ó wọnú aeroplane Eṣinṣin wà lórí ẹ̀ ṣe àbí kọ̀ǹpútà rí Eṣinṣin tó wà lórí ẹ̀ tó fi wọnú plane. ó ti wà nínú oorun ẹ̀. bí kọ̀ǹpútà bá tẹ̀ rí Eṣinṣin bí kọ̀ǹpútà ò lè rí àjẹ́. ó dẹ̀ bá rìn wọ́n dẹ̀ jọ gba èsì sára nílùú òyìnbó immediately bó ṣe dé JF Kennedy Airport ìyẹn ní wá ní ó yá sọ̀rọ̀ burúkú sórí ọ̀rọ̀ rẹ̀ ṣàṣìṣe misbehave. ṣé rí pé nínú Yorùbá Bible wọ́n sọ pé nínú Galatians chapter 3 wọ́n ní "O foolish Galatians who bewitch you." àwọn Yorùbá Bible sọ pé àwọn Galatians aláìnírònú rárá o bewitchment ni pé ẹ̀yin Galatians aṣiwèrè ta ló forí yín gbàbọ̀dè. Bewitchment ìgbàbọ̀dè ni ọ̀pọ̀lọpọ̀ wà ní London kò rí ṣe gbàbọ̀dè ló bá débẹ̀ ọmọ mi wà l'Amẹ́ríkà kò rí ṣe ìgbàbọ̀dè ni orí gbàbọ̀dè ni irú orí bẹ́ẹ̀ tá a bá gbàdúrà fún orí bẹ́ẹ̀. ọkùnrin kan ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ 15 years ló lò ní London ìgbà tó máa wá sí Nàìjíríà páálí ìsáná àti sìgá St. Maurice ló mú wá. òun ní ẹrù tó mú délé. wọ́n wá fi ń bú nílé tẹ́tẹ́ ìgbé ìwọ ìkẹ́ páálí ìsáná àti sìgá kọ́ ló gbé délé ni pẹ̀lú bó ṣe lò ìlú òyìnbó tó ó tó ń tọrọ sìgá yẹn fà ní night club ń bẹ̀ lójú ẹlẹ́gbà ó tó ń tọrọ sìgá fà. so bó ṣe rí nìyẹn sórí Eṣinṣin yẹn bó ṣe dé airport báyìí ó yá misbehave ẹ̀dẹ̀mọ́gbọ́n òyìnbó yẹn wọ́n take no for answer bó ṣe bẹ̀rẹ̀ sí halẹ̀ bí ọmọ ó rò pé ọmọ ta Nàìjíríà àwọn ogun ló máa ṣe wọ́n àwọn ti débí nìyẹn àwọn kẹ̀ ẹ̀yìn dà àwọn àdàtí bẹ́ẹ̀ kẹ̀ ojú dẹ̀ tí anybody JF Kennedy Airport wọ́n ní this man is an insane. ilé ìyá wèrè bó ṣe gbé lọ ni wọ́n wá lọ ń lògùn oníṣkọ́ṣkọ́ wọn lọ lò fún ní hospital wọ́n kàn dá padà sí Nàìjíríà ni. ó fojú rí airport kò fojú rí ìlú. alábàárìn ni tó o bá paná alábàárìn gbó wọ́n tó ń gbọ́ mi káàkiri yẹn tó o pé ní London wà London wà Britain wà níbì kan tó o bá paná alábàárìn ibi tó ń bẹ that is the end. mo tiẹ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìránṣẹ́ Ọlọ́run kan jọ kan wọ́n ṣàlàyé wọ́n ní ọ̀pọ̀ àwọn tó wà nílùú òyìnbó wípé ohun tọ́pọ̀lọpọ̀ rò pé òun mọ̀ tí ó sì mọ̀ ló pọ̀ jù wípé nítorí èyí gan ló ń kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ìfi láṣẹ pé ẹlòmíì sì rèé á rówó á rí gbogbo ẹ̀ ṣùgbọ́n kò ní lè dé ipò tó yẹ kó dé yẹn. kò ní dé ipò tó yẹ kó dé torí wípé ìdí tí òfin dé ipò tó yẹ kó dé ni pé ó ń bìyànjú ìlú òyìnbó bí ọmọ òyìnbó kò dẹ̀ mọ ibi tó ti wá. ó ń bí èèfù bí. àwọn ọmọ òyìnbó kò tẹ́ tó kàn wọ́n bẹ́ẹ̀ who cares lórí ìbò bá fẹ́ lówó ni òyìnbó mi tó tẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n fẹ́ lówó kán sùn kán jayé kán dẹ̀kú ni because wọ́n believe pé there is nothing there òjò wọn lójú àwa là ń fowó sakọ ló jẹ́ ká máa para wa sílùú òyìnbó ṣùgbọ́n àwọn tó bá máa sọ pé ìwọ tó bá fẹ́ bí ọmọ òyìnbó nínú òyìnbó ó lè kéré oko délé. Yes ó yẹ kó rántí ibi tó ti wá ó yẹ kó rántí background yẹn láìfa rẹ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ìrántí lẹ́lòmíì. wọ́n ìrántí tẹ̀ ń sọ yẹn. ọmọ kan ṣe rẹ́kọ̀dù kan ní ndírí ìyá rẹ àti bàbá rẹ ó ń jìyà lábúlé ọwọ́ ajá ayé lẹ́kọ̀ọ́ bọ́ọ̀rọ̀ ẹlòmíì ṣe rí ní London ni. ó ń ṣayé pé kí wọ́n ṣayé. so ẹ wo gẹ́gẹ́ bí inú mi dùn ní nǹkan tẹ̀ kọ́kọ́ béèrè agbára yẹn tiẹ̀ ṣe pàtàkì ẹlòmíì gan wọ́n máa ń rò bóyá agbára yẹn pé ó wà fún pásítọ̀ nìkan ta ló sọ fún ẹ
D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. tó má máa sọ pé bóyá pásítọ̀ nìkan ló lágbára. pé àwa báyìí náà lágbára. ẹ wo ìyá wa kan wà àwọn àmọ̀ràn lọlé ẹ wo agbára ṣe pàtàkì ìlú òyìnbó tó wáyé múra sọ̀rọ̀ ara ẹ mọ ọmọ ẹni tó ń ṣe má fara wí òyìnbó àwọn àmọ̀ràn délé màmá yẹn wọ́n dẹ̀ nàbọ̀ sí pé wọ́n fẹ́ pa wọ́n ní kí lẹ need wọ́n láwọn need ẹrù ẹ̀ wọ́n dẹ̀ ní òpin kan wọn náà fún wọn láwọn ní kàn máa kó ìkànnì àmọ̀ràn yẹn ibi tó ti kọ́ ṣe mistake ní this mama at the age of 50 something ló beautiful báyìí oní kó undress kó fẹ́ bá sùn mama yẹn wá sọ pé you are stupid for saying that. lójú ìbọn. lójú ìbọn. bá ìyàwó lẹ́ni yẹn ní. only you are very very stupid for saying that. báwọn ní pé what do you even take yourself to be. ìbọn tán máa yìn báyìí gbáà ìbọn dẹ̀ fọ́ side mirror tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ díẹ̀ particles tó jáde lára kíní ẹ̀ ó dẹ̀ fọ́ ojú àwọn armed robbers. bẹ́ẹ̀ mo sọ fún yín ní nàìjíríà yìí ni bí ìyá nìyá yẹn jẹ́ fún wa. so má máa sọ wípé agbára ẹ wò tí ó mi ò èèyàn ní gbogbo problem tó ń bá èèyàn nídìí agbára and ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn wòlíì wa náà ẹni tí ò go deep nínú ọ̀rọ̀ ọlọ́run àti nínú seeking for power yìí òun náà fi ń deceive ọ̀pọ̀lọpọ̀ sá. ṣé ẹni tí a bá fẹ́ mọ̀ nípa prophecy ẹ jẹ́ ká lọ sí cradle of prophecy ẹ jẹ́ ká lọ sí prophetic foundation the first prophet gangan òun ni ọlọ́run fúnra ẹ̀ ó ní let there be light and there was light nǹkan tó gbé ní prophecy nìyẹn jẹ́ kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà wọ́n ní adẹ̀ rí ó dẹ̀ rí pé gbogbo number one wọ́n ní ìmọ́lẹ̀ tó ní kó wà wòlíì tó ní nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ní eléyìí máa ṣẹlẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan tó gbé ní wòlíì nìyẹn wọ́n ní wọ́n dẹ̀ rí pé ìmọ́lẹ̀ yẹn dáa that means pé prophecy yẹn ní láti dáa wọ́n ó dẹ̀ tún wà functionable lẹ́yìn ìgbà yẹn wọ́n ló wá divide the darkness and light ẹ wá wo nǹkan tí ìmọ́lẹ̀ yẹn wá ń ṣe why the first dẹ́tẹ́ bá wo nàìjíríà ẹ má jẹ́ kí n tàn yín àwọn mẹ́ta ò ní ìpilẹ̀ṣẹ̀ office of prophet and prophecy. àwọn mẹ́ta ni. àwọn mẹ́ta wo ni. number one òní Mósè Orímọládé tó dá sí àná sílẹ̀. number two bẹ́ẹ̀ ni number two òní Apostle Ayọ̀délé Babalọ́lá tó dá sí sílẹ̀. number three òní Archbishop Benson Idahosa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn dẹ̀ ṣiṣẹ́ agbára pé kò ní ìdí ká máa sọ irú sórí tá à ń ṣe kiri lónìí. àwọn yòókù wà ń kọ́. a tẹ̀lé wọn ní gbogbo wa tẹ̀lé àwọn yẹn but àwọn tó sì ń operate lénìí wọ́n wo foundation yìí ni ẹni tí ò bá lọ irú ìlànà táwọn yẹn fi bẹ̀rẹ̀ irọ́ ló ń pa sá. pé irọ́ ló ń pa. irọ́ ló ń pa sá. ẹ wo Mósè Orímọládé tó dá sí àná ìsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sórí ẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ ò pọ̀ torí pé àwọn tó kàwé sí àná ìsìn yẹn ń gbà yẹn wọn ò tó àwọn tó kàwé ní CAC òun ni rẹ́kọ̀dù Ayọ̀ Babalọ́lá fi pọ̀ ńlẹ̀ Mósè Orímọládé agbára yẹn ti pọ̀ jù sá. òun ni number one. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó wá sí ayé kò níyàwó kò lọ́mọ kò fara kan obìnrin rí ọjọ́ táwọn òbí ẹ̀ fẹ́ torí irun ẹ̀ gùn bíi dàda ńlá ni wọ́n fẹ́ fa irun ẹ̀ ọ̀bẹ tó fẹ́ fi fa irun gé. ọ̀bẹ tó fẹ́ fi fa irun gé. ó kán tí Mósè Orímọládé wọ́n ní tó bá ń preach especially tó bá ti pé ó ń preach nípa holiness nípa ìwà mímọ́ wọ́n ní àwọn ọmọ kékeré máa ń fẹ́ sáṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé irun ẹ̀ yẹn ó máa spread bí umbrella irú umbrella táwọn MTN máa ń lò yẹn ó máa spread báyìí
nígbà tó bá bẹ̀rẹ̀ sí oorun ẹ̀ máa ń nà ní bẹ́ẹ̀ ni bàbá tó gbàdúrà fún mi ní about 35 years ago bàbá àgọ́ ọ̀rà padà nílọrin ẹni tó bá wọn bàbá yẹn tó máa ń kọrin báyìí oorun dada ẹ̀ máa ń dìde ni. mo ní interest sí ibi tá a dé máa fẹ́ níwọ̀nba àwọn kan wo lè lè sọ nípa bóyá nínú ìtàn tẹ́yìn náà ti gbọ́ àti research tá a ṣe nípa Mósè Orímọládé bóyá láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn. Mósè Orímọládé bàbá tó bí babaláwo ni tó babaláwo tó jẹ́ pé gbogbo èèyàn bẹ̀rù tó ní ògùn gidi ni as a matter of fact ìgbà tí Mósè Orímọládé máa dé ayé inú oyún ìyá ẹ̀ ló ti kọ́kọ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀. Inú oyún ìjẹ́ ló ti kọ́kọ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀. Ó wà nínú oyún báyìí màmá ẹ̀ lọ wọ́n máa sọ pé wọ́n á ṣẹ́gi wọ́n máa ń kógi lórí ní igbó igi yẹn ti wà too heavy kò lè gbé ó ní màámi màá ràn ẹ́ lọ́wọ́ láti gbé ó yá màá ràn ó yá gbé bó ṣe gbé báyìí bí pé èèyàn gbé pépà sórí ni. Láti inú oyún ọjọ́ tán bí ló dìde. Ọjọ́ tán bí ló dìde ni agbọ́ bẹ́ẹ̀ ọjọ́ tán bí. Saint Moses Orímọládé Òkèjùbú tí wọ́n láṣẹ bẹ́ẹ̀ ni. Anglican bishop kan ló sọ ní Moses tó wá láti Adó Èkìtì wá sí Ìkàrẹ́ níbi tó ti bí ló ṣe ìtẹ̀bọmi fún ọmọ Ìkàrẹ́ ni. In 1925 òun ló storm Nàìjíríà ló turn upside down ó turn Nàìjíríà upside down for miracles and salvation. Bẹ́ẹ̀ ni. Ẹ má bínú ẹni ọjọ́ tán bí. Bẹ́ẹ̀ ni. Lórí ẹlòmíì ń gbọ́ fúngbà ọkọ mi ti gbọ́ bí ẹ̀rí ṣùgbọ́n ọjọ́ tán bí lórí. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àti bàbá ẹ̀ ní ìgbàràgbàrà tó bẹ̀rẹ̀ sí. Ìmídélè tó rìn yẹn táwọn èèyàn tí wọ́n wá láti ìlú káàkiri pé kọ́mọ yìí ṣàdúrà fáwọn. Àwọn èèyàn tó ti tó kékeré tó ti di pé ẹlòmíì akọ̀ tẹ́rí bá ń wájú ẹ̀ báyìí ìgbà tí ò tiẹ̀ tí lè sọ̀rọ̀ ọjọ́ tó sọ̀rọ̀ yẹn ó stop but not just to show that the power of God but àwọn èèyàn pé àwọn fẹ́ rí lásán báyìí wọ́n ní pé àwọn mi ò bímọ yẹn rọ́mọ bí o wọ́n dẹ̀ lọ bímọ. So bí bàbá ẹ̀ ṣe wá rí pé ọlọ́run fẹ́ fi surprise family yẹn ni because ilé aláwo táwọn èèyàn bẹ̀rù ni bàbá tí wọ́n rí ọmọ bí competition bí bàbá ṣe nà ní olóńdè nìyẹn olóńdè yẹn òun ló wá ya Mósè ní ara ìgbà tó wá ya ẹ wá wo bí ọlọ́run ṣe grace tó ọlọ́run ò dẹ̀ heal ẹ̀ ọlọ́run mọ̀ fi arọ yẹn lẹ̀ ó jẹ́ kó wà ń bẹ̀ torí pé ẹni tó bá ní ìgbéraga a ní ìgbéra sánlẹ̀ so automatically iní yẹn máa jẹ́ àléébù tó ń humble ẹ̀ ọlọ́run máa ń fi àyè humility lẹ̀ láti gbé yàn ga so yes so ìgbà kan wà tó gbàdúrà fọlọ́run pé olúwa mo fẹ́ dìde wọn náà jẹ́ ìgbà dìde ó ní bọ̀tí ó convenient fún wọn olúwa dá mi padà ọlọ́run ti dá padà sí òun làwọn kérúbù tó bá kọrin lọ wọn ní Mósè Orímọládé arọ tó wà lórí ìjókòó tó ń gba ẹni tó wà lórí ìnàró ṣe ti rí báyìí olùmọ̀lẹ́gbẹ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ pé a lot of people thought that I started in CNS no I started power in CNS but I was brought up in Ekwa Church bàbá mi àti ìyá mi they are teachers my father was a lecturer my mother is a primary school headmistress my father is late my mother is 82 now so but CNS in fact CNS not the professor pé mo lọ sí ìjọ kan wọ́n ní wọ́n gba àdúrà púpọ̀ ìmọ̀ wọn dẹ̀ ga ju tiwa lọ ń bí bàbá yẹn jẹ́ olóòótọ́ o ọjọ́ tí màá wọnú CNS ọjọ́ tí màá wọ mountain of fire báyìí mo ń bọ̀ látòrí òkè bọ̀m̀páì ní 7 to 7 láàárọ̀ ni mo gbàdúrà mo wá débì kan tó pè ní central hotel mo wá rí pé wọ́n ń gbàdúrà mo ní irú ìjọ wo ló ń gbàdúrà báyìí mo ní ìjọ yìí ló máa jẹ́ ìjọ mi according to the prophecy so God say let there be light and there was light any prophecy tó bá prophesy tí ó come to pass is not a prophecy. We are not talking about manipulation wà ní prophecy o manipulation ni pé kó lọ gbé èèyàn kan wá kó lọ sọ pé kó lọ scouting kó lọ gbọ́ information pa èèyàn kan wá máa sọ fún èmi náà wá ní báyìí ní láìpẹ́ àwọn scouting nìyẹn ò jẹ́ nìyẹn tó bá di gbàgede bí raw power wà sà ọjọ́ kan wọ́n pè bí kan ní Sábó ní Abẹ́òkúta mo ní praying team nígbà yẹn nígbà tí mo wà ní tí níyàwó mi ò tí ì lọ́mọ àwa méje ni kò sí kàtà bá Ọlọ́run sọ tí ò ṣe akórawájọ underground nílé sísà kan adẹ̀bẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún wọ́n fẹ́ sàkí ọkọ ẹ̀ ní Savannah Bank nígbà yẹn ní Sọlọ lẹ́kọ̀ọ́ èmi ni mo ń lead praise and worship èmi dẹ̀ ni mo máa ń prophesy brother Solomon nìyẹn wà l'Abuja nsìn òun ló lead prayer ọ̀rẹ́ mi kan wà ń bẹ̀ Pastor Jari òun ló fast jù nínú wa kò tẹ́lẹ̀ mẹ́ẹ̀ lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nsìn ẹ bá pè é sìn ẹni máa gbọ́ kó máa gbàdúrà lọ
ṣùgbọ́n èmi ni Ọlọ́run fún ní agbára àsọtẹ́lẹ̀ láàrin wa àjọ ń gbà ní ṣùgbọ́n òun ló ń gbàdúrà jù so tíìmù wa yẹn compact a ní training nígbà yẹn ẹni kálukú dẹ̀ ti gba ibi tí ẹ lọ́sìn yẹn náà ti di GO ministry ọ̀rẹ́ wa brother Solomon tó ń lead prayer ó ti wà ní Àbújá àbẹ̀síbẹ̀ ẹ̀sìn gbàdúrà ni pé Olúwa wọn náà bá dá wọn dúró wọn máa dá wọn dúró Mr Jacobs lórúkọ máa yẹn ọkọ Sister Abiola yẹn yà wọ́n ní wọ́n máa dá dúró kí ló ń ṣẹlẹ̀ Olúwa kí ló ń ṣẹlẹ̀ o ibi tá a ti kúnlẹ̀ tá a ti ṣe worship báyìí ọjọ́ méje la fẹ́ wà ní underground nílé bàbá Sister Abiola yẹn náà ni Holy Spirit kan bá mi sọ̀rọ̀ mo ní ẹ̀yin èèyàn mi Ọlọ́run sọ pé òun ti gbàkóso pé gbogbo wọn náà máa sack except ọkọ sister yẹn gbogbo wọn 14 yẹn 13 náà sack except náà yẹn nìkan mo ti bá Ọlọ́run sọ ti pẹ́ pé Olúwa má ṣe mí ní wòlíì ẹnìkan sí báyìí ẹnìkan sí báyìí wọ́n ní Jésù Kristi wọ́n ló heal obìnrin yẹn ẹni tí gbogbo èèyàn mọ̀ wípé ó ti fọ́jú nínú oyún ìyá rẹ̀ wá ẹni tí gbogbo èèyàn mọ̀ pé ó ti jẹ́ afọ́jú ni kò jẹ́ kí heal kì í ṣe kán fi òrí sójú kẹwàá gbé ṣe gbogbo problem ta ní nìyẹn tọ́lá ò bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ní tó bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ní tó bá ní kí n gbàdúrà fún ẹ tí bá gbàdúrà fún ẹ tọ́lá ò bá bá mi sọ̀rọ̀ màá gbàdúrà fún ẹ ó rí bẹ́ẹ̀ o lè fọ́ọ̀sì mi kí n ríran torí Ọlọ́run ló fi hàn yàn ọ̀rọ̀ nìyẹn o. o lè fọ́ọ̀sì mi kí n ríran torí ohun táyé bá sọ ẹ́ dà náà máa fi gbé ẹ tó bá dọ̀la. àwọn tó wà máa ń rí iná sá aeroplane fẹ́ já o ẹnìkan ní ó di ààrẹ o iye bọ́ọ̀lù báyìí ní Nàìjíríà àti Ghana ó gbá o àwọn tó wá rí gbogbo yẹn ìyẹn ń kọ́ ṣé a fẹ́ sọ pé ẹ̀bùn náà bọ́lá ń ṣe fún ọ náà ni. ẹ̀bùn ni tọ́lọ́ bá sọ tó bá rí bó ṣe wí ẹ̀bùn ni. èmi à rí bẹ́ẹ̀ èmi ò ní rí bẹ́ẹ̀ irú mi kọ́. Ọlọ́run ọbí tó ti yan tiẹ̀ Ọlọ́run ò ṣerú ẹ̀ fún mi rí Ọlọ́run ò ṣe bàìbàì fún mi rí Ọlọ́run ò ṣe bàìbàì fún mi rí ṣùgbọ́n kíní kan ní tèmi o ò lè ní kí n rí ọ̀n sí ẹ̀ by force I can't. mo lè gbàdúrà fún ẹ torí kan tí mo bèrè lọ́dọ̀ bàbá lákọ̀ọ́kọ́ ayé mi ni pé Olúwa fún mi ní àṣẹ ìdè tó ju ti babaláwo lọ ẹ bá gbàdúrà fún ẹ Olúwa jẹ́ orí bẹ́ẹ̀ àṣẹ ìdè láti ọ̀run tó ju ti babaláwo lọ. that is why ìgbà tí ẹ babaláwo gan tọ́lọ fọ̀rọ̀ mi lẹ́wẹ́lọ̀ lórí ẹ̀ ó ju ọfà báyọ̀ ọfà láàdì lórí àkọ́bí ẹ̀ ní babaláwo wá jẹ́wọ́ fún mi náà ó dẹ̀ sọ fún nípa orí ọ̀fẹ́ Ọlọ́run gbogbo ọ̀nà òkúrọ̀ ọ̀run apáàdì náà lọ. ó ní ẹni báyìí wá sóògùn lọ́dọ̀ òun pé kí n jọ kí wá sóògùn lọ́dọ̀ òun mo ní mi ṣe rí ẹ̀ ó ní bókẹ́ ó ní ta ni mo mọ̀ mọ́ ní Jésù ó ní Jésù ẹ̀ máa léwu ó ní Jésù rẹ̀ òun mà dáa Fúlàní Yorùbá ni òun babaláwo yẹn ó ní Jésù ló pe Jésù yàn Jésù rẹ̀ òun mà dáa mo ṣe sọ nìyẹn mo rántí. àwọn àsọtẹ́lẹ̀ lára nǹkan tí àwọn tó jẹ́ ká mọ̀ yìí tí wọ́n jẹ́ kó yé wa ni pé wọ́n ní ẹ̀yin sábà ṣe àwọn wòlíì tó máa sọ àsọtẹ́lẹ̀ ibi pé ibi báyìí fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí burúkú pé àwọn wòlíì kan wà lẹ́ pé burúkú làwọn ń sábà rí wọ́n ní ṣé Ọlọ́run ni òfin hàn yín ni àbí ẹ̀yin lẹ àárín yẹn. náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí ìtọ́lọ́ ò lè fi hàn yàn tí burúkú bá fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run lè fi hàn wòlíì ṣùgbọ́n problem wòlíì mi ni pé kò ní ẹ̀kọ́ tó òun ṣe pé gbogbo wọn náà kọ́ ni wòlíì èké ò lẹ́kọ̀ọ́ tó tí Ọlọ́run bá fi nǹkan burúkú hàn yàn wàá dẹ̀ bá Ọlọ́run wàá dẹ̀ gbàdúrà fún ẹni báyìí ní nǹkan tí mo rí o á yí padà sí rere bẹ́ẹ̀ ni torí ó nídìí Amos chapter 3 verse 7 ó ní surely God does nothing without revealing his secret to his servant the prophet ó ní Ọlọ́run kò ń ṣe nǹkan nítòótọ́ Ọlọ́run kò ní ṣe nǹkan kan àyàfi tó bá fi hàn wòlíì rẹ̀ náà so tó bá fi hàn wá èyí tó bá fi hàn wá tó jẹ́ pé ibi a máa yí padà ó nídìí ó fẹ́ ká yí padà àwọn kọ́lọ́sẹ̀ tó máa kọ́ wa pé ká yí padà àwa máa yí padà sí rere tó bá fi rere hàn wá a máa gbàdúrà fún rere yẹn náà kó ṣẹlẹ̀ Ọlọ́run fẹ́ràn ẹni tó ń gbàdúrà púpọ̀ because ó fi hàn ẹ́ ni ó fẹ́ kó communicate ohun tó fi hàn ẹ́ kó má dìgbéraga. wọ́n ní bẹ́ẹ̀ bá ṣàdúrà fún yàn wọ́n ládùúrà nìkan ni ẹ̀yin sábà fi nǹkan míì kún ṣé àwọn ètò míì ò sí ni kí ló dé tẹ́ pé àdúrà ni ẹ̀yin gbé dání. tọ́lọ́ bá ní ká fi nǹkan míì kún kí n dẹ̀ ní nǹkan tá a fẹ́ fi kún ni pé ká báyìí nínú Bíbélì báyìí ni kò ṣe gbà onídìí òróró àbí gbé lẹ́tà sókè bí Ẹ̀sìkáyà ṣe gbé lẹ́tà sókè tó fi hàn Ọlọ́run láti fẹjọ́ sínú kérúbù hàn Ọlọ́run bọ́lọ̀ bá ṣe direct wa ni àmọ́ pé bóyá
lọ da òróró kan sínú odò kan ní ẹ̀mí ọmọ bí ẹ̀ ṣe. lọ fi odidi màálù kan ṣe ìtọrẹ àánú lọ wá awọ àmọ̀tẹ́kùn ní gbogbo nọ́ńsẹ̀sì gbogbo ẹ̀ sà. Ètò babaláwo nìyẹn. Babaláwo wà babaláwo ìránṣẹ́ Ọlọ́run mo máa ń sọ kúkú ṣiṣẹ́ babaláwo kó mọ̀ pé ó kọ́ṣẹ́ ẹlòmíì ti kọ́ṣẹ́ babaláwo tán ó wá lọ ka báìbù wá fi kún wọ́n gbé ẹ̀rí pásítọ̀. So àwọn míì tẹ́rí tán pé àwọn pásítọ̀ wòlíì wọ̀nyẹn tán ṣe tán dà lóru kiri yẹn babaláwo ni wọ́n. Babaláwo ni wọ́n. Bẹ́ẹ̀ ni sà ìgbà tá a bẹ̀rẹ̀ chọ́ọ̀chì sà àjù mẹ́ta lọ brọ́dà yẹn àjọṣe postgraduate ni ẹ̀gbọ́n ló jẹ́ financial management in the university. Àwọn ọmọ kéékèèké mẹ́ta wọ́n tẹ̀ di big boys and big girls tó ti lówó sí o èyí tó kéré jù nínú wọn wọ́n gbé ọmọ yẹn nífẹ̀ẹ́ yìí. Màmá kan wá wà wọ́n lọ Riambonke bàbá wa ní Riambonke o ojú màmá yẹn fọ́ ojú ò làṣà. Ó lọ sí Riambonke. Yes màmá kan tá a wájọ wà mọ́tò náà lọ́wọ́ sọ pé pásítọ̀ yìí pé kọ́ lọ rí pásítọ̀ yìí pé òun mọ̀. Màmá yẹn náà wà lára playing team mi màmá yẹn náà ti ṣe blessed memory màmá ti lọ sọ́dọ̀ Olúwa báyìí. Bá a ṣe ń gbàdúrà báyìí mo fẹ́ gbọ́wọ́ lé màmá tí ojú ẹ̀ fọ́ Ọlọ́run ní má gbọ́wọ́ lé ọmọ kékeré tó kéré jù láàrin yẹn sọ pé gbogbo ọwọ́ lé pé you are healing Jesus. Ẹ bá tẹ̀lé pé ṣe sọ̀rọ̀ ọmọ yẹn gbẹ́rẹ́ kékeré ni yẹn in Jesus name ọjọ́ kejì sí kẹta lé ojú màmá là. Wọ́n ń pè màmá yẹn ní Àdùnní Ọládipúpọ̀ nípa ṣẹ́kẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n wà London Amẹ́ríkà wọ́n lè máa gbọ́ báyìí. Ojú màmá yẹn là màmá yẹn ọ̀dọ̀ mi ló ń wá kó tó di pé màmá yẹn kú even nǹkan tí màmá yẹn fi kúrò ní church wa àtó 11 in the church àjù 11 dìbò lọ. Ṣé gbogbo èèyàn lọ́nà máa rán wòlíì sí ni àbúmọ́ ní àwọn àṣàyàn kan tó lọ́dún máa ń kọ́ máwọn wòlíì kan tẹ́ pé àwọn míì á tún kọ́ máwọn míì. Ṣé rí iṣẹ́ ìránṣẹ́ wòlíì bí ti iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ náà ni bí ti iṣẹ́ ìránṣẹ́ olùkọ́ni bí ti iṣẹ́ ìránṣẹ́ àpọ́stù náà ni. Ẹ wò ó sì mo graduate láti pẹ̀lú àmì ní àpọ́stù ọ̀pọ̀lọpọ̀ ń pè mí ní Prophet Daniel ní Abẹ́òkúta Prophet Daniel náà ń pè mí. Prophet gan la mọ̀ yín sì gbà tẹ́ adọ́dọ̀ yín lẹ̀ sọ pé àpọ́stù Daniel Ayọ̀lá. A máa sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ẹjọ́ ọ̀rọ̀ tí ẹ béèrè ẹ tún béèrè báyìí. Mo kẹ́kọ̀ọ́ kó bá balance títà láwọ̀kọ́ yẹn pé ṣé gbogbo èèyàn ni Ọlọ́run máa rán sí wòlíì àbí wọ́n ní àṣàyàn àwọn èèyàn kan tọ́lọ̀ máa sọ pé ó yá o wòlíì yìí o ó yá àwọn èèyàn báyìí lòun fi jíǹkí ẹ̀ kó máa ṣọ́ wọn kó máa bójú tó wọn kó máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún wọn tá tún yàn fáwọn míì bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Gbogbo èèyàn kan kíní kan wà tó ń pè ní prophetic utterance kíní kan dẹ̀ wà tó ń pè ní prophet ni wòlíì prophecy òun ni àsọtẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn understand pé àsọtẹ́lẹ̀ yàtọ̀ sí wòlíì. Àsọtẹ́lẹ̀ yàtọ̀ sí wòlíì. Yes when you are in the office of a prophet you are in the office of seeing and hearing from God. Wòlíì ló ń ríran ló dẹ̀ ń gbóhùn Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run sọ pé àwọn tó bá gbà ń gbọ́ òun fún yín ní àṣẹ ṣẹ́díláì láti tẹ ìjò mọ́lẹ̀ láti prophesy láti ṣe kìíní ìyẹn sí pé gbogbo èèyàn ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti sọ àsọtẹ́lẹ̀ ó depend lé bó bá ṣe manage spiritual life rẹ̀. Ọ̀dà ẹlòmíà ní òun ti lọ sọ́tún òun ti lọ sósì ìṣòro òun ò lọ àwa dọ́dọ̀ wòlíì mi àwọn akàrò jùzù sí ìṣòro yẹn á sì lọ kò sì tún ní gbérí mọ́ irú yẹn ló jẹ́ kí n béèrè tí mo kọ́kọ́ béèrè pé ṣé gbogbo èèyàn ni Ọlọ́run rán sí wòlíì. Ìgbà míì wà wòlíì míì dá á dẹ̀ gbàdúrà dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ kò dẹ̀ ṣe pé irọ́ kò dẹ̀ ní ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni yẹn ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé number one relationship láàrin wòlíì yẹn àtọ́lọ́run ọ̀tọ̀ ni ó lè má ṣe nǹkan ó lè jẹ́ pé wòlíì yẹn gún fún ẹ̀ láhùn ó gbàdúrà tó ń gbà ti ṣe o ṣùgbọ́n kò ní ṣe lọ́dọ̀ ẹ̀ ẹnìkan wá wà bẹ́ẹ̀ pé ó ti jẹyà tó lọ́hùn tí ẹni tèmi sí mi tó máa bless mi ẹnìkan wá ní mo dẹ̀ ní pásítọ̀ kan o wọ́n ṣe wòlíì náà lọ títí tó bá gbàdúrà dẹ̀ máa ṣẹlẹ̀ ó dẹ̀ dọ́dọ̀ ẹni yẹn àti parí iṣẹ́ Ọlọ́run ni ó dẹ̀ dọ́dọ̀ ẹni yẹn máa ṣàlàyé tèmi fún yín ó ṣẹlẹ̀ sí mi rí ẹnìkan kan ní àmọ́dé
mi ò dẹ̀ sábà ríran bọ̀ mo rí yín ní California ẹnìkan máa help yín ọ̀la wọ́n dẹ̀ help ẹ̀ bí wàhálà bí bọ́lá ṣe liberate problem yẹn so Ọlọ́run máa ń fi ogun ẹlòmíì láti fi help prophet ní àṣeparí iṣẹ́ ẹ jẹ́ wá sọ nìkan fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní CAC àti ẹ má bínú ní àdúrà yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o torí CAC wọ́n ń gbàdúrà sá CAC ni mo fi gbàdúrà yẹn mo dé láti Kano Abẹ́òkúta mo ní Ọlọ́run gbogbo àwọn bàbá CAC tó wà lórí òkè àdúrà tó ti gbà tó ti ṣe iṣẹ́ tó yẹ pé mi lè gbà débẹ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ láyé ẹnìkan gbé wá sọ́dọ̀ mi. mo ṣẹ̀ dé láti Kano ilé ọ̀rẹ́ mi bí mo gbé ni o wọ́n kàn ń sọ̀rọ̀ lọ bí ọ̀rẹ́ mi ṣe ní ọ̀rẹ́ mi kan wà ó ṣẹ̀ dé sọ́dọ̀ mi ní jẹ́ ká lọ sọ́dọ̀ inú rúùmù tán fi mí sí ojú oorun báyìí ni mo wà tí mi tí ì lajú Amọ́ndayọ̀ mo ní ẹni tó wà pẹ̀lú ẹ̀yẹn mo ní mo rí ògo láti Àbújá òun náà gbé street light police college pẹ̀lú fún láti Àbújá òun ló fún mi ní owó tí mo fi ṣe postgraduate ní university òun ló open account Afribank fún mi torí wípé mo gbàdúrà débẹ̀ ní ibi tó bá tún ní knowledge dé òun nìyẹn tó ń gbà mí kì í ṣe pé that's why tá a gbọ́dọ̀ gbéraga ṣé èmi ni mo gbàdúrà débẹ̀ àwọn tó ti gbàdúrà tó ti parí iṣẹ́ fẹ́ nìyẹn ńkọ́. ọ̀rọ̀ ọlọ́gbọ́n rèé o. gbogbo ẹ̀ ẹ̀yin wòlíì káàkiri ẹ máa gbọ́ káàkiri I'm a teacher of teachers o kì í ṣe ìgbéraga o ẹ máa gbọ́ ẹ mú ìgbéraga kó kẹ́dẹ̀ máa ṣe research ẹ máa débẹ̀. tọ ṣe rí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. Yes sir. abala láàmú abala kan ṣì rèé. Okay. mo pa àwọn tó ń wò wá náà wọn á tún fẹ́ mọ púpọ̀ sí i nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò míì tá a ṣe ó ní máa ṣe rọ̀ wọ́n kán subscribe tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yẹn ẹ lọ sí comment section ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀ a sì máa lọ sí abala kejì eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí ìyẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ìwọ́n torí àsìkò àti bí ipò nǹkan ṣe rí lásìkò yìí á fẹ́ máa sẹ́nu ró níbi tá a dé dúró yìí ṣùgbọ́n màá fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ síta tó ń tọrọ àmọ̀ràn fáwọn tó ń wò yín jákèjádò àgbáyé lẹ́yìn náà ẹ dárúkọ yín ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. mo sọ àsọtẹ́lẹ̀ ní ìwọ tó ń wò mí káàkiri ẹ̀ bóyá kò náà ní gbogbo nǹkan tó ń là kọjá Bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Olúwa kó yọnu gbogbo ẹ̀ ìpọ́njú tó ń là kọjá báyìí kó lo àkókò ẹ̀ kó nù ẹ̀ ìwọ tó ń wọ́ ọmọ kiri o ti wá kiri ní lè ní jẹ́ èní ni Ọlọ́run máa ṣe ẹ nínú Bíbélì sọ pé Ọlọ́run sì rántí Rákélì ó sì sí nínú dẹ̀ ní ọmọ ó dẹ̀ kò ní ipò àgàn yẹn ti kò láyé ẹ ìwọ tó wà nílùú òyìnbó àbíkibíki tó bá wà tí ò rí àánú gbà ó yá máa lọ àwọn áńgẹ́lì tó ń tẹ̀lé ni àwọn olùṣọ́jú ọ̀run àtàwọn ogun ọ̀run tó ń bá ní rìn tí ayé ẹni fi ń rìn wọ́n lé alábàárẹ̀ ìkà àrọ̀ gidigba ìkà tó ń tẹ̀lé láti ilé bàbá ilé ìyá kó lé kó ẹ̀lẹ́gbẹ̀ẹ́ lórí pé ìyanu kò wọnú ògo lọ wàá ṣe bí ọba wàá ṣe bí ológun wàá jẹ ayé orí ẹ̀ ìyanu á ṣẹlẹ̀ Jésù lọ wa. mo wá sọ pé lẹ́ẹ̀kan náà ni èmi Daniel Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá láti ìjọ The Trust of Christ and Miracle Church aka Wisdom and Wonders Chapel. On Facebook, I am Ayọ̀ọ́lá Daniel TCMC. On TikTok, I am Apostle Adeniyi _22. And on Instagram, I'm Daniel Ayọ̀ọ́lá on YouTube. TikTok nǹkan. TikTok. Ẹ̀sádá kọ́kẹ́ pè mí kẹ́ wo Danad DANAD or Apostle Adeniyi _22. tọ ẹ ṣeun kò ní jù báyìí lọ. nọ́mbà mi náà dẹ̀ ní nọ́mbà mi ní 0803 1114450. ẹ tún pè. 080 1114450. tọ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin tẹ́ wà jákèjádò àgbáyé ẹ bá lọ sí comment section ẹ dẹ̀ má gbàgbé MC yín àwọn ayẹyẹ yín yẹn ẹ kàn sí wa yóò dùn mọ̀ràn yín kódà ju bẹ́ẹ̀ yín gan ṣe lérò lọ ibi yòówù kó jẹ́ kò wá mọ síbẹ̀ nìkan ẹ má gbàgbé BEMBEYEKE comedy ní YouTube ibi tá a ti ń ṣe àwọn ẹ̀fẹ̀ yẹn tó ń dùn ṣùgbọ́n tá a fi ń kẹ́kọ̀ọ́ fún ìgbélárugẹ àṣà wa nílẹ̀ yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi BEMBEYEKE lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní BEMBEYEKE ó yá o ẹ máa bá wa share ẹ kẹ́ sì máa comment lónìí
BEMBEYEKE. Now here's what people do not know, that you can actually cut down the expenses on transportation and accommodation when you first take a step by owning a land. Imagine owning land in one of the busiest places in Abeokuta, matter of fact the heartbeat of Abeokuta, where you have accessible road networks, stable electricity, and you get to meet people of value in this particular environment. Even as a Lagosian, you can stay in Abeokuta and work in Lagos. All you need to do is commute via train, which is of course provided to make transportation easy for you without fatigue. Now this is why Homeland Estate was established, to help you sail the shores of life easily without having to spend so much. With a sum of 1.8 million naira, you stand a chance to owning a plot of land. Now the sweet part is, even when you do not have up to 1.8 million naira, 500,000 naira is a very good amount. You can stand a chance to own a land with us. You just need to spread the payment within a stipulated time. We have the 3-month plan, we have the 6-month plan, and we have the 1-year plan. Now imagine you doing all of this. Tell me, how are you going to have to spend a majority of your money for the year in accommodation or transportation? These things are very simple, and that's why we are here for you. Homeland Estates will bring you lifestyle and comfort at your fingertips. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you work in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic. Now, this is very possible if you take the very bold step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily. It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community. It is also very close to the train station, where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda. Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. BEMBEYEKE TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ BEMBEYEKE TV, let's marry bẹbẹ, ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú mi gbàyè, òun ni ẹ máa wò.